tó ọlọ́run elédùmarè ọba tó ní kápọ́lá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣe ohun gbogbo ọba jípọ̀jọ́ kúdà ọlọ́run elédùmarè àdúpẹ́ o bó jí wa sí mọ́lẹ̀ àlàyé lénìí àdúpẹ́ ríbiríbi àdúpẹ́ rírí jẹ àdúpẹ́ rírí mu àdúpẹ́ rírí ná àdúpẹ́ rírí lò àdúpẹ́ àtìgbàdégbà àdúpẹ́ lórí ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan ọba tí kìí tọrọ jẹ ọba tí kìí tọrọ mu ọba tí kìí tọrọ ná tí kìí tọrọ lò ọpẹ́ ni fún ọ a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹ́yìn wa gbogbo lórí àwọn ètò wa ọlọ́kan òjọ̀kan àdúpẹ́ pé òkun ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ wa sú yín ọ̀rọ̀ títí yín náà dẹ̀ ní sú àwa náà lágbára lọ́wọ́ Elédùmarè ọdún táwọn òun wájú tí ń súnmọ́ wa yìí ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láyọ̀ la ó sọdún láyọ̀ la ó wọnú ọdún tuntun àwa àtọmọ àtẹbí wa àtàrà wa ìyàwó àwa ọkùnrin ò ní sá lọ bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀yin obìnrin náà ò ní sá lọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní àní fìkà àbámọ̀ bẹnu nínú gbogbo ìrìn àjò àtàdáwọ́lé wa ẹ rí ètò tá a mú wálé ní ètò tó gbọ̀ngbọ̀n ni ṣùgbọ́n kó tó di pé àwa máa lọ́nú ètò wa àwọn èèyàn kan wọ́n rán mi níṣẹ́ pàápàá jùlọ ilé ọjọ́ mu ní ìlú ọba àgùn wọ́n rán mi níṣẹ́ wọ́n ní kí báwọn kéde sáyé páwọn fẹ́ sọdún orí ìpín baba ńlá wọn eléyìí tí wọ́n ń pè ní òkè ọ̀fẹ́ tí ó wáyé ní on the 31st oṣù tá a wà nù rẹ̀ yìí orí òkè kan ní ìlú ọba àgùn nílé ọjọ́ mu wọ́n ń pe orí òkè náà ní òkè ọ̀fẹ́ a ti sọ̀rọ̀ nípa orí òkè yìí rí láwọn àkókò kan tó jẹ́ pé nígbà náà lọ́hùn ètò wa ò tí ì di agbami báyìí kò tí ì dàgbàmì báyìí ìgbà náà lọ́hùn láti mú ọ̀rọ̀ wáyé lórí ọ̀rọ̀ òkè tá à ń sọ yìí tá a sọ pàtàkì òkè yìí nínú ìlú yìí wípé ọ̀kan nú àwọn òkè tí ìlú yìí ti fi kojú ogun rí ni tá ti fi kojú ogun rí bẹ́ẹ̀ ni táwọn bàbá wọn máa ń lò jọ̀hún so ìdí rèé tá a fi mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n náà wọ́n wá fẹ́ sọdún òkè ọ̀hún lọ́dún yìí 31st December 2024 ni wọ́n sórí òkè yẹn tí àìsùn orí òkè yẹn ó wáyé ní on the 30th ọjọ́ Tuesday bẹ́ẹ̀ ni ọjọ́ Monday the 30th ni wọ́n ṣe àìsùn orí òkè àṣẹ bọ́ sínú ọjọ́ àjọ̀dún ni kọ́lọ́run wa láàánú kọ́lọ́run jẹ́ kí ọjọ́ kó kù láyọ̀ àtàlàfíà ìyẹn lọ́ba yẹn tó àtúfàkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn ètò wa lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan àwọn bíi brother wa Abdulhakeem eléwúrẹ́ nínú Libya wọ́n ń ṣàtìlẹyìn fún wa àdúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ojú arọ́dún o ẹ̀mí àsọ̀pọ̀ rẹ̀ láyọ̀ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà àwọn ẹbí yín wọn ò ní sọnù mọ́ aráyé lára o ẹ̀yin ló sì ní parẹ́ mọ́ aráyé lára lágbára lọ́wọ́ Elédùmarè gbogbogbò báyìí lọ́wọ́ ọmọ yọ ọjọ́ lọ yọjọ́ ta lọ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀gbọ́n wa kan náà wà ní Newcastle tá a ti máa ń dárúkọ wọn for a very long time ẹ̀gbọ́n wa Mr. Ajagbe ọlọ́run aláàánú ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò máa gbé ọwọ́ yín sókè ní ṣubú dànù lágbára lọ́wọ́ Elédùmarè a kí yín pé ẹ kú ìmúra ọdún yóò yabo ẹ̀yin ọmọ àti ìyàwó àtẹbí yín pátá àtojúlùmọ̀ yín lẹ́jọ́ sọdún ayọ̀ àwa náà bá yín ṣe láyọ̀ lágbára ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní àjọṣe pẹ̀lú ìdùnnú àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀
lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Bẹ́ẹ̀ náà ni atúnfòfèrè abọ́sórí ìyá wa kan l'Amẹ́ríkà, Madam Jùmọ̀kẹ́, ọlọ́run á máa ràn yín ṣe lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Mi ì gbàgbé ọ̀rọ̀ wa àsọpatì o, lágbára lọ́wọ́ ọlọ́run tákòókò bá tó máa kàn sí yín. Bó tẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n di àsíá Yorùbá Nation mú tán gbèrò gbágbágbá nílùú Amẹ́ríkà. Ọlọ́run ọba yóò máa fún yín náà ṣe ojú àròdún o, àṣeyíṣẹ́ míì lágbára lọ́wọ́ Elédùmarè. Ọdún tá a fẹ́ bọ́ sínú 2025 ọdún gbogbo wa ni lágbára lọ́wọ́ ọlọ́run ó jẹ́ kẹ́ rí nǹkan tẹ́ máa tọ́ka sí tẹ́ fọdún náà ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ẹrù yín ò ní bọ́ sọnù lọ́wọ́ yín, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí, ẹ ní gbọ́kàn sí, ọkọ yín náà ò ní kú mọ́ yín lórí lágbára lọ́wọ́ Elédùmarè. Àdáwọ́lé yín yóò mọ yọrí sí dáadáa. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa kan náà, mo tẹ̀ wá gbàgbé orúkọ bàbá yìí, Amẹ́ríkà làwọn náà wà. Bàbá àti màmá lè máa ń pè wọ́n, onímọ̀fi store nọ́mbà wọn. Kọ́lọ́run Elédùmarè bàbá mi wà pẹ̀lú wọn, Kọ́lọ́run Elédùmarè wà pẹ̀lú wọn. Àti dádì wa Mr. Ahmed nílùú Amẹ́ríkà, àwọn wà ní Washington náà wà. Àwọn àṣìṣọ̀rọ̀ wọ́n ti ẹ̀ try nọ́mbà mi lálẹ́ àná, mi ò ráyè gbé, mo wà nù dánfó Èkó tá à ń ṣe kìrìkàtà. Ẹ̀mọ̀ rọ́ṣẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ báyìí. Ìgbà tí kọ́ wọn yẹn bọ́ sí inú dánfó mo wà. Ìgbà tí máa tún fi délé, tí máa tún fi sinmi díẹ̀ pé kí n ṣe oorun ti rá mi lọ. Nígbà tí máa rí kọ́ wọn mo rí nìkan bí around 12 lálẹ́ àná. Bọ̀ lágbára Ọlọ́run á mẹ́sẹ̀jì yín láàárọ̀ lásọ̀dà á lè sọ̀rọ̀ bẹ́tà. Tó lágbára Ọlọ́run ẹ̀yin náà sọdún ayọ̀, gbogbo ẹbí yín àtàrà yín ò ní bọ́ sọnù lọ́wọ́ yín lójijì. Nígbà wọn fi kú ṣèfàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Gbọ́mọgbọ́mọ ayé, gbọ́mọgbọ́mọ òde ọ̀run kò ní gbé yín lọ́mọ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, kọ́lọ́run ọba láàánú ó ṣílẹ̀kùn àánú rẹ̀ wò wá. Gbogbo tí gbogbo wa ní tàmá pé kó ṣẹlẹ̀ sí ìran Yorùbá, lágbára Ọlọ́run yóò ṣẹlẹ̀ ní rere. Ọwọ́ wa tòre. Àǹtí mi kan náà wà tí mi ì fún bẹ́ẹ̀ morúkọ wọn, tí wọ́n máa ń bá mi, tí wọ́n máa ń kọ́mẹ̀ lábẹ́ ètò mi gan. Mo kí yín gidi gan, mo kí yín, Ọlọ́run ọba ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Ẹ mọ̀ mi rí, èmi náà dẹ̀ rí yín rí, ṣùgbọ́n mo rí i pé ẹ fẹ́ràn mi. Ọlọ́run ọba láàánú yóò máa jẹ́ kí ọ̀rọ̀ tí yín náà lóyin, yóò máa ládùn. Gbogbo àdáwọ́lé yín yóò yọrí sí rere. Àtọ̀pọ̀lọpọ̀ èèyàn tá ti gbà pé lọ́dọ̀ wọn, tá a rántí bí àwọn pásítọ̀ kan látòkè o, ọ̀rẹ́ mi kan, bọ́dà mi kan láti Ṣakí, káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí, ẹ̀gbọ́n kan náà láti Redeem Camp tá a máa ń sọ̀rọ̀ dáadáa, ọmọ níṣà ni wọ́n, mo gbàgbé orúkọ tiwọn náà. Kọ́lọ́run aláàánú kó máa wà pẹ̀lú wọn, kó máa wà pẹ̀lú gbogbo wọn. Ẹ̀yin gbogbo yín pátá, tọmọ tẹbí tará lájọjọ wọnú ọdún tuntun pẹ̀lú ayọ̀ àtàláfíà. Gbogbo báyìí lọ́wọ́ mọ́ yọjọ orí lọ, yọjọ tá lọ o. Ọlọ́run ọba láàánú tó gbé wa sókè lénìí, sókè ìpẹ̀lẹ́ ní tó ní ká máa rí gbogbo àwọn ètò ìmú wa, yóò jẹ́ kí ìran Yorùbá ó jẹ́rí àwọn ọ̀tá wọn. Gbogbo ọ̀tá wo, òdì awo, wọ́n léwé onígòwò gírí wò, kàṣà ìwó wọn mọ́lẹ̀ dandan. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀tá tó dìrọ̀ mọ́ran Yorùbá tí ò fẹ́ kí ìrìn àjò ọmọ Yorùbá ó jágere, Ọlọ́run ọba tó láyé, wọ́n ní àjìn báyìí láfàá máa wọ̀. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátá òjijì táfàn máa wọ́wé, òjijì ni wọ́n fi ilẹ̀ sásọ́bọ̀ra. Àṣẹ wà ní tìrèké bí ó ti rí nù, torí pé itọ́ kan ò ní balẹ̀ kó padà sẹ́nu, ó déwò òrìṣà. Àní sọ jù báyẹn lọ, orin inú Bíbélì Yorùbá nù làkọ fún yín yẹn. Kí ló tọ́ta mú wa lálẹ́ yìí? Ọ̀rọ̀ lórí wàhálà tó ṣẹlẹ̀ nìbàdàn, ó làwa náà fẹ́ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé lórí. Rí òtítọ́ tẹ̀ ń wò ó korò. Nínú tó ṣòro sọ láyé lòtítọ́. Òtítọ́ korò, ó korò ju wọ́ lọ. Òtítọ́ korò ju wọ́ lọ. Ẹni tọ́lọ́run bá fún ní ẹ̀bùn láti sòótọ́ kò mọ orú orí tọ́lọ́run ṣe fóun. Ó wọ́n nínú èèyàn tẹ́lẹ̀ dédé bó tọ́nú ẹrú rẹ̀, ó sọ wọ́n gan. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti bá yín náà, ẹ má fojú olóore gógí.
ẹ rí ìlú tá a wà nù rẹ̀. Mo sọ láìmọye ìgbà nínú ètò mi wípé Ẹgẹrẹmìtì ìlú ni, ìlú tí wọ́n ti sọ̀sán rẹ̀ dòru nílùú tá a wà nù rẹ̀. Ìwọ tó o bá ń rí gbà lò nílùú Nàìjíríà mórí tọ́lọ́ ń ṣe fún ọ, torí kì í ṣèlú téèyàn ti máa ń rí nǹkan ṣe bó ṣe yẹ kó lọ. Òdì ni ọ̀rọ̀ Nàìjíríà máa gbà. Tẹ́ bá wo ẹni tẹ́ rí tí ó máa ń rí pàtàkì orílẹ̀-èdè yìí, ẹ máa rí wípé ìsídà kó máa gbà lódì àbí kó máa ṣe nǹkan tí ò nítumọ̀, ìní ó máa jẹ́ sí nǹkan tó dáa. Nǹkan Nàìjíríà òdì ni, òdòdì. Ṣùgbọ́n bó la ṣe fẹ́ ṣe tó lódodo ò ní kú sípò kà, ó dọwọ́ wa. Àìkófánlẹ̀ Ifá sì ń ṣe. Ifá wo la àti ìkólẹ̀ tí Ifá ń ṣe? Ifá Kẹ́mi Badenoch tá a sọ̀rọ̀ ẹ lọ láìpẹ́ yìí, ó sọ̀rọ̀ nǹkan tó ju rẹ́rí lọ́wọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà pẹ̀lú àìsóòótọ́. Gbogbo èèyàn gba náà jẹ́ pé kò yẹ kó sọ bẹ́ẹ̀, ó yẹ kó sọ bẹ́ẹ̀, àti ó yẹ kó sọ bẹ́ẹ̀, àti kò yẹ kó sọ bẹ́ẹ̀, kò yẹ kó sọ bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ ká ti bí ìsáná ká kíyèsí oògùn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń bàdàn. Níjọ́ tí Alhaji Hamzat Oríyọmí tètè ń gba àwọn èèyàn lọ́wọ́ ẹkún, tí ń gbà yàn lọ́jọ́ ìṣòro, tí ń wá jíjẹ mímu fáwọn èèyàn tá a mọ iye tó sún wọ́n, ìjọba ò rí. Ìjọba ò pe Hamzat Oríyọmí rí kan sọ pé Hamzat pẹ̀lú tó ń ṣe ní àbẹ̀ yẹn kátì ẹ̀ má ní nǹkan tí wọ́n fún un, kákan sọ pé ìwọ náà kárí ọmọ ọ̀dọ̀ rere, àfi ó kárí àfiránṣẹ́ sí ọ kí ìwọ náà ó mú kọ́ mú sọ sẹ́nu. Ìjọba ò rí Hamzat rí. Ibẹ̀ ni ẹ̀rù orílẹ̀-èdè ti bà mí. Níbo wá lo òdodo ṣe wá jọba ní àwùjọ yìí, àwùjọ tá a wà nù rẹ̀ tá à ń pè lórílẹ̀-èdè Nàìjíríà yìí? Báwo lòdodo ṣe fẹ́ jọba? Bó làwọn olóòótọ́ èèyàn ò ṣe ní máa kú sípò kà? Àìkófánlẹ̀ Ifá ń ṣe. Adífá fún ọmọ kan tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún nípínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí, tí wọ́n ní pé ó jí ẹdìyẹ gbé. Èèyàn gbẹ́dìyẹ, ẹ̀ràn ẹ̀dájọ́ kú fún. Ẹni tó kó 800 billion jẹ́ ẹni ó lọ sanwó taràn. Ẹni tó jẹ́ 80 billion tí ẹni àyábélò ẹni kó wọn ó sanwó taràn kó máa lọlé rẹ̀ lálàáfíà. Ṣé irú ìlú ọ̀hún lẹ́yìn wá ń rò wípé ó ní ọjọ́ ọ̀la rere? Ibẹ̀ ló mú mi máa kọrin Ifá òtítọ́ korò, pé òtítọ́ korò. Ìlú tí ò bá tí wọn ò ti fẹ́ ràn ẹni tí bá ń sòótọ́. Òun ló mórí wọn ṣáìdé kan wá tó ní rọra ṣe o, fẹ́ni bọ́dì tó bá fẹ́ ṣoore, rọra ṣe o, fẹ́ni bọ́dì tó bá fẹ́ ṣoore. Ìkìlọ̀ ni orin wọn ṣáìdé yẹn ó jẹyọ lórí Hamzat Oríyọmí. Even tabatẹ̀ wá ká ní tó dọ̀tí mọ́ ẹrù Hamzat, ó yà wo ohun tó ti ṣe látẹ̀yìnwá, ó yà wo ohun tó ti ṣe ribiribi tó ti ṣe nínú ayé àwọn èèyàn látẹ̀yìnwá. Ṣùgbọ́n mo nígbàgbọ́ o, ẹ má jẹ́ kó lódodo kú sípò kà, ẹ̀yin ìjọba wa. Nígbà tí wọ́n ó kéde nítorí ìṣẹ̀lẹ̀ Ìbàdàn, ìkéde wáyé lórí ẹ̀ wípé a fẹ́ fún àwọn èèyàn, a fẹ́ sọdún fáwọn ìwé tó tóye báyìí. Wọ́n dárúkọ iye tí ìwé tó fẹ́ sọdún fún. Ìjọba gbọ́, ṣùgbọ́n wọ́n métínù. Ìjọba métínù nítorí pé wọn ò kí ń, ìjọba ìlú yìí ó bìkítà lórí ọmọ ìlú yìí. Ìjọba gbọ́ pé wọ́n fẹ́ ṣe, àbíjọba sọ pé àwọn ò gbọ́, àbẹ́ sọ pé rédíò Àgídìgbo kò fọ́. Kẹ́ lọ wo orí mídíà níjọ́ tí wọ́n ànánsì pé wọ́n fẹ́ ṣe ọdún fáwọn èwe tí Naomi visit Àgídìgbo
gbogbo ayé lórí. Ẹ lọ wo iye èèyàn, ẹ lọ wo stream fídíò yẹn, ẹ lọ wo iye èèyàn tó wà online níjọ́ náà tó wò ní live. Ẹ lọ wò kẹ́ lè mọ̀ pé tí wọ́n pariwo ni. Ṣùgbọ́n ìjọba kọ̀, wọn ò ṣètò tiwọn tó yẹ kí wọ́n ṣe. Àwọn aráyé wa ń da ẹ̀bi lu Hamzat ọmọ Oríyọmí. Wọ́n lọ ó yẹ kó wá kó pèsè kó kọ lẹ́tà sọ́lọ́pàá, kó kọ lẹ́tà síjọba. Nígbà tí wọ́n fẹ́ ṣe EndSARS ńjọ́sí, tẹ́ ẹ bá gbọ́ pé sorry ẹ má tẹ̀jẹ̀ ń lọ bí EndSARS, tíjọba bá gbọ́ pé ẹnìkan kan sọ lórí mídíà lálẹ́ yìí pé lọ́la à ń ṣe ìwọ́de ní Ìkẹjà lẹ́kọ̀ọ́, àbí a fẹ́ ṣe ìwọ́de ní Agodi ní Ìbàdàn pẹ̀lú géètì, á búlọ́ọ̀kì géètì lọ́la, kílẹ̀ ò tó mọ́ gbogbo sọ́jà Àbújá, sọ́jà Kánò ni wọ́n kó wá bẹ̀ tí ó wà dúró. Ṣé wọ́n kọ lẹ́tà síjọba ni báwọn fẹ́ ṣe ìwọ́de? Ṣùgbọ́n torí pé ìjọba gbọ́ announcement pé wọ́n ń bọ̀ wá ṣe ìwọ́de, ìjọba ó ti pèsè ààbò tí wọn ò fi ní bàǹkájà àti bí wọn ò ṣe ti ní bí ìwọ́de yẹn ò ṣe ti ní wáyé, wọn ó pèsè rẹ̀ kalẹ̀ láti frustrate effort ìwọ́de. Ṣùgbọ́n ẹ gbọ́ tàwọn Hamzat àbẹ́sọ̀pẹ́ ẹ gbọ́ ẹ yọjú. Ṣùgbọ́n ìkìlọ̀ tèmi ẹ má jẹ́ kó lódodo kú sípò kà. Tí ò jẹ́ kórílẹ̀-èdè yìí ó dàgbà ní tá à ń sọ, kò sí kíyàn láníyàn rere bó ń fẹ́ ṣe dáadáa ní Nàìjíríà. Tí èèyàn tẹ́ ti ṣe ń kà bá ti pọ̀ jù dáadáa yẹn ò ní jẹ́. Ìdí tá a fi ń sọ fún yín lójoojúmọ́ nìyẹn pé ìlú tẹ́ ẹ gbé dání yìí òfurufú dání kò níbi tí ń rè. Torí àwọn èèyàn tí ń sunkún, àwọn tí ò yẹ kó sunkún ní sunkún bẹ́ẹ̀. Ẹ wo iye ọ̀gọ̀rọ̀ èèyàn nígbà tí àwọn Oríyọmí Hamzat tí wọ́n pèpè pé èèyàn báyìí láwọn, ẹ wo iye èèyàn tó lọ. Oríyọmí Hamzat tí wọ́n ń pariwo wípé ọmọdé la pè, àwọn àgbàlagbà ní ń wá. Ní Nàìjíríà lónìí bí ìlú ìṣeré èèyàn kéde láàárọ̀ ládùúgbò yín pé ẹ wá jẹ sàrà o, kẹ́ wo iye èèyàn ọ̀gọ̀rọ̀ tí ó wà ká yín mọ́lé. Bó ṣe rí láti lè wá nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lóyìnbó tẹ́ ń sọ pé irú nọ́ńsẹ́ǹsì yẹn kò yẹ kó wáyé mọ́. Mo kàn wò yín torí pé ẹ̀yin wà nù system tó gbádùn. Àwa tá a wà nù system tí ò gbádùn. Ráìsì agolo kan wáyé táwọn èèyàn lọ ń pín nílé ìdìbò, wáyé táwọn èèyàn ń gba ráìsì agolo kan nígbà lockdown. Agolo ráìsì kan, agolo abẹ́rẹ́ mọ́ nǹkan tó ń pè lágolo mọ́ ni mílíkì ẹyọ kan, mílíkì ọlọ́pàá ẹyọ kan. Wọ́n dẹ̀ fún odidi agbolé kan pé kí wọ́n lọ pín. Ibi tí ipò tí orílẹ̀-èdè yìí wà nìyẹn. Orílẹ̀-èdè tí ó mọ yangàn pé òun ní $40 billion ní reserve. Ṣùgbọ́n táwọn ọmọ ìlú rẹ̀ tí wọ́n lé 5,000 kiri, táwọn 35 fi kú ń bẹ̀ nìbàdàn. Ṣé irú orílẹ̀-èdè yìí lẹ́ ń sọ fún wa pé hope wà ń bẹ̀? Torí ẹ̀ mo fi ń sọ fún yín lójoojúmọ́ pé òfurufú gbádá ni. Tẹ́ ẹ bá pín, tẹ́ ẹ bá lẹ́ẹ̀mọ wà lọ wà láì ẹ̀ ń wara yín lóko parun ni. Torí gbogbo ohun tẹ́ ẹ fi ṣẹ̀ṣọ́ lóhun tí ń pọ̀ jù. Bó o lè yín ó bá lé ilé ó ṣe lówó lọ nínú àkáǹtì ẹ̀ tí ó wà máa sọ fún ìyá, mo ti pa sáàmù ti pẹ́, tí ó wà máa sọ fún ìyàwó àtọmọ pé kó máa gbààwẹ̀ pé Ọlọ́run ó dé níjọ́ kan ó sì kówó sàkáǹtì. Ó wà ní owó tó ní àkáǹtì yẹn o, àwọn fẹ́ fi kọ́lé ni. Ṣé inú fìfò lèèyàn fi máa gbénú lé ni? A dẹ̀ ń sọ fún yín látijọ́ yìí pé ebi ní ń bá Nàìjíríà fínra. Ebi kì í sọ̀rọ̀ oko dídá, kì í sọ̀rọ̀ kẹ́nìkan wọ́n sọ pé ẹ padà sóko. Ó kọjá ẹ padà sóko ní level tá a bá dé. Wọ́n lẹ́ẹ̀fì mọ kọ̀ọ̀dẹ́sẹ̀ táwọn èèyàn wà nínú Christmas náà fẹ́ ṣe yìí. Kéèyàn ọmọ ilé 35,000 kiri kó dẹ̀ lọ sọ ẹ̀mí ọmọ kéékèèké 35 lù nítorí 5,000 naira. 5,000 naira. 5,000 naira tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò tó $10 o. $10 kí ni? Kò tó $5. Ṣé ẹ ti ríbi tí wọ́n bá orílẹ̀-èdè dé? Nítorí ẹ̀ ni mo ti sọ fún yín níjó ní wípé ọmọ Yorùbá ẹ má ṣàsùnpìyè, ẹ fẹ̀mí yín struggle, ẹ má dúró lórí pé ìjọba Nàìjíríà ó dáńjọ́ kan. Àwọn elite yín ti ń gbádùn tí wọ́n ń sọ fún yín pé
ọjọ́ iwájú ń bẹ fún léde àwọn tí wọ́n ń gbádùn lé wọn ni tí sísítẹ́ẹ̀mù yẹn favour. Àwọn tí sísítẹ́ẹ̀mù yìí ò favour pọ̀ ju àwọn tí sísítẹ́ẹ̀mù favour lọ. Àwọn tí sísítẹ́ẹ̀mù dẹ̀ favour àwọn ni wọ́n lẹ́nu ọ̀rọ̀ ń gbòòrò àwọn là ń rí. Àwọn tí sísítẹ́ẹ̀mù ò favour wọn ò lẹ́nu. Ìdí nìyẹn táwọn tó wà lóyìnbó ṣe ń ṣagbátẹrù fún ìtẹ̀ wà lé ní gbogbo ẹ sáà máa fà lọ ibi ẹ bá fà dé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ipa wa ò ká àwọn capitalist yìí. Ipa wa ò ká wọn, a gbọ́dọ̀ parọ́ fún yín. Ipa wa ò ká wọn. Tipa wa bá ká wọn ni a ti bọ́nu wàhálà tá a wà yìí. Látàyè ìgbà tí MKO ti sọ ẹ̀mí rẹ̀ nù ló yẹ ká ti bọ́nu wàhálà tá a wà yìí. Bọ́ àbọ̀ torí pé kò sódodo, kò sí òdodo, àfọ àwọn òpùrọ́, àwọn ọ̀ka ènìyàn, àwọn ọ̀dájú abiyamọ, àwọn tí wọn ò kọ̀ kílẹ̀ oṣù láìlá. Àwọn ni wọ́n ń tukọ̀ orílẹ̀-èdè yìí. Àwọn tí wọn ò rí ti mẹ̀kúnnù rò. Bóòlù yóò ṣe kó 40 billion sí foreign reserve tẹ́bí sì ń pa ìlú rẹ̀ tí wọ́n ń jubilate pé a ti ní foreign reserve. Ṣùgbọ́n tó bá kàn pé àwọn fẹ́ náwó àwọn ó yọ owó tí wọ́n ó ná fún àwọn escrows wọn bìkítà pẹ̀lú aráàlú tí wọ́n sì jọba lé lórí. Ibi tọ́rọ̀ wá dé dúró nìyẹn. Ó ní mo ṣe pàṣàmọ́ kan pé nílẹ̀ Haúsá tẹ̀ ń wò yẹn kí ni mú àwọn Boko Haram lọ pààyàn torí 1000 naira. Káwá ti bí ìsánáká tó kíyèsí oògùn. Ẹ̀yin ẹ mú sóbàtà kan nínú àwọn tí ń ṣe ṣúmẹ́kà ní under bridge Ìkẹjà. Ẹ fọkàn nù wọn ní 10,000 naira ẹni pé kó lọ pa ẹni tí ń lọ yẹn wá tí ò bá ní lọ pa. Ẹ fún wọn 10,000 tí wọn bá ní ṣe. Ibi tí wàhálà wà rèé. Torí pé Yorùbá jẹ́ ìtìjú, anítìjú, adẹ̀ lórúkọ. Orúkọ sì làwa máa ń lé ńlẹ̀ Yorùbá ni ò jẹ́ kọ́ ọmọ burúkú pọ̀ ńlẹ̀ Yorùbá bíi tilẹ̀ Haúsá. Kì í ṣe pé àwa náà ń gbádùn bíi tiwọn. Àwa náà ò gbádùn bíi tiwọn. Nǹkan tí ń ṣe wọ́n ní ń ṣe wá ṣùgbọ́n àwọn gọ́ọ̀n tiwọn ló jẹ́ kí tiwọn burú ju tiwa lọ. Àwọn rò pé àwọn elite àwọn wọ́n sòdodo. Òun ló jẹ́ káwọn máa faradà ní ó jẹ́ kí wọ́n rí Nàìjíríà yìí tó ṣe. Wọ́n ń rí àwọn tí wọ́n lò against ara wọn. Àwọn tiwa ò rí wa lò ń bí. Bọ̀ wọn ò jẹ́ kí agbára mẹ̀kúnnù, wọn ò jẹ́ kí ẹnu wọ́n tọrọ láwùjọ. Ní táwa ní bíbá yìí nìyẹn. Lọ́hùn yẹn mẹ̀kúnnù lẹ́nu ọ̀rọ̀. Ní bíbá yẹn mẹ̀kúnnù lẹ́nu ọ̀rọ̀. Àwọn elite ni tá má ti lè gbá microphone mú wọn ó bẹ̀rẹ̀ sí ní sọ kàtàkàtà ni. Ẹ lọ wo comment lọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Oríyọmí ni gbogbo yẹn ń dẹ̀bìrù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé riot náà fẹ́ fà táwọn student bá ní lọ́la àwọn ó búlọ́ọ̀kù Kẹjà wá sí ọ̀nà Sọ́lọ̀ lọ sí ọ̀nà Ìkòròdú pé kò ní sí movement. Ẹ máa wo yámì tẹ́ ẹ bá lójú ọ̀nà abẹ́ bíríìjì Kẹjà lọ́la. Tí wọ́n kó wá láti Kaduna wọ́n fòdé kó kílẹ̀ tó mọ́. Wọ́n gbọ́ yẹn ṣùgbọ́n torí Oríyọmí bá pariwo pé mo fẹ́ fún yín 2,000 èèyàn 10,000 làwọn fẹ́ rí wọn ò ṣetán àti dá sí. Wọ́n ló mọ owó tó fẹ́ pín. Sáwọn òkúkú fẹ́ ká jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ má jàdá gbogbo ẹbí ru Oríyọmí. Orí rẹ̀ ó padà yọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ṣùgbọ́n káwọn náà ó ṣoore níwọ̀n ìmọ̀ràn tèmi nu. Ẹ ṣoore níwọ̀n ìwọ̀ntúnwọ̀nsì lóore. Tẹ́ ẹ bá ka ìtàn sóore sáwọn nínú rere pàápàá tó wà nínú ìwé Aláwùyé bí ìwé kẹta bí ìwé kẹrin tí láti kà ń gbà yẹn mi ìrántí mọ́. Ṣé ẹ mọ tó ṣe sóore sá? Bó tẹ̀ jọ́ pé rárá oore padà gbé gbẹ̀yìn bọ̀ ojú rẹ̀ rí. Torí ẹ̀ ni mo ṣe ń sọ pé ojú àpá ò lè jojú ara. Ẹ lè fẹ́ ẹni tó jẹ poison wọ ẹni tí ò jẹ rárá. Mo jo oògùn mo pọ̀ so fẹ́ dàbí ẹni tí ò jẹ rárá ni. Kò possible. Ìdí rere tá a ṣe ń wá sórí kànnì lójoojúmọ́. Ẹ má jẹ́ kó lódodo kó kú sí pókà. Ẹ má jẹ́ kó lóòótọ́ ẹ má jẹ́ ó kú sí pókà o. Òtítọ́ korò. Òtítọ́ korò. Oríyọmí jẹ̀bi o àti Naomi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹbí ibẹ̀ ọwọ́ ìjọba ló ti wá. Bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá lè dá sí. Mi ní kẹ́ ẹ má kí àwọn ìjọba káwọn alágbára ìlú yìí má carry out investigation wọn lórí tó ṣẹlẹ̀.
ṣùgbọ́n ẹ má jẹ́ kó lódodo, ẹ má jẹ́ kó kú sípò kà. Àwọn èèyàn ni wọ́n fẹ́ fi ṣòwò ni. Bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nu, bọ́rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí nu, báwa Yorùbá, ìran Yorùbá báwa ṣe rí tiwa nu. Mo ti sọ rí nígbà tí mo sọ̀rọ̀ ń pa ajé. Ẹni tó bá wo fídíò ajé tí mo ṣe ní yíyẹ yìí, mo sọ̀rọ̀ ń pa bí Yorùbá ṣe máa ń ronú lórí ọ̀rọ̀ ajé. Any places ẹ bá ti fún èèyàn lámàlà jẹ, tó bá kàn mú èèyàn kan sìn tó fún lóúnjẹ jẹ, oúnjẹ ọ̀sán, tó tún di alẹ́, tó tún pè pé kó wá jẹun, tó jẹun, tó tún dáárọ̀, tó tún pè pé alágbájá tí ìwà ajá ìrẹ́ láàárọ̀ ìwà jẹun, tó bá tún jẹun. Nígbà tí ó bá fi díjọ́ kẹta, òun ní kọ́kọ́ bọ́ta pé èmi ò lọ jẹun ní àwẹ̀ mọ́, yìí sì wá pè mí kí n wá jẹun lẹ́ẹ̀mẹ́wàá, ṣé kìí ṣe pé ti ń lo kádàrá mi? Ó ti gbàgbé pé kádàrá tòun ò lè ra àmàlà àtògúnfe. Kádàrá tó gbé dání tí ò lè dára àmàlà 200 naira àtògúnfe tó wá rẹ̀ naira fún ọ tó wá nílò kádàrá rẹ̀. Tí kádàrá rẹ̀ bá gbé wọn ni, kò yẹ wọ́n máa pè ọ́ sámàlà, ìwọ ló yẹ kó máa pè yàn. Bí ìran Yorùbá ṣe ń ronú nù o, bí ìran Yorùbá ṣe ń ronú nù. Alhaji Oríyọmí Hamzat, tí wọ́n bá fàbùkù kọ́ pé fẹ́ fi ṣòwò ní, má bínú lórí rẹ̀. Bí ìran Yorùbá ti rí nù, ara wọn la sì ti jáde. A mọ̀ wọ́n bí wọ́n ti ronú. Ẹ wá ṣọ́ra ṣe, torí ẹ̀ mo ti ní ẹ̀sùn oore níwọ̀n, ẹ̀sùn oore níwọ̀n, torí kóre má bàa dìbì. Gẹ́gẹ́ bí orin bàbá wa kan, ó ní ire ni wọ́n ṣe, wọn ní síkà, ṣùgbọ́n bí ire bá di bí ìpàdé dọ̀hún o. Ọlọ́run ọba tó láyé yóò máa wà pẹ̀lú wa o, yóò máa wà pẹ̀lú wa. Sóore ó kọ́ntínú oore ṣíṣe, ṣùgbọ́n ẹ̀ ṣe níwọ̀n, torí pé òtítọ́ okòrò, òtítọ́ korò. Ìmọ̀ràn mi lórí ọ̀rọ̀ tó wáyé yìí kò ní jù bẹ́ẹ̀ lọ, kò ní jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ àsọsájú, gbogbo èèyàn tẹ́ ń ṣàtìlẹ́yìn fún ètò wa, a dúpẹ́ o, àmọ́ lóore. Mo dúpẹ́ ribiribi. Wọ́n ní yínníyínní kẹ́ni lè ṣe míì sí. Adífáfẹ́rù ọmọkùnrin òde ìgódó, ọ̀pẹ̀ àyìn ọ́, ifá kò lè sóore míì sí. Mo dúpẹ́, mo mọ̀ lóore o, mo mọ̀ lóore. Mo dúpẹ́ gbogbo ẹni tí mi mọ̀ tẹ́ ń sóore fún wa ní kọ̀rọ̀ ní gbangba. Ọlọ́run ọba láàánú yóò máa dùn ẹ̀yin náà nínú níbi tẹ́ rò, lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ Elédùmarè. Nítorí pé ọjọ́ tí akérèjù pọ́n bá ti tagbò, ọjọ́ náà ni máa kan ilẹ̀ pa. Ẹran tọ́ka bá fẹnu sọ, orí ẹnu ọká ni ó kù sí. Gbogbo tí n bá sọ lónìí àròórọ̀ mọ́, ìdùnnú àtayọ̀ láfi wọnú ọdún tuntun. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa pátá lórí ìkànnì yìí, bẹ́ẹ̀ lórí àṣẹ Ìdùmarè.